òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jà ẹ̀ lọ òun tún ẹfẹ̀. ok ìṣẹ́nu méjì ọ̀rọ̀ yìí ti yé mi ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ tajà tó ta ilé ní ọ̀kọ̀ọ̀kan tà sí tára alẹ́ bá ti bá ara dáadáa kò ní ilé àti tàtà mọ́ ẹni sùúrù ẹ má ti gbowó ẹ má ti gbowó bá mi 40,000 la fẹ́ gbà tí fún mi méjèèjì ẹ̀yẹ́ sàmẹ́wò ẹ má bá kà ọ́ yà gbọ́ àwọn tó tẹ̀lé yín wá òkú àwọn tó sì wà gára yìí nìsín iṣẹ́ mi ni wọ́n wà ọkà wọn ti balẹ̀ pé kò sí bó tilẹ̀ wù kórè àwọn gbà kí lọ lé ọ̀yà bó tilẹ̀ wù kórè àyà yìí ẹ̀kọ́ bó wà ní ẹ̀kọ́ rẹ̀kọ́dù gbogbo dẹ́ẹ̀bà sí bí ẹ̀kọ́ dá ètò wa lóhùn náà ká tó fún yín ní pàmíṣàn kẹtọ́ máa ṣe tẹ̀sí ẹ dákun ẹ̀ẹ́dẹ́ bá fẹ́ ṣe owó ẹjẹ́ àmọ́ yín tẹ̀sí o èló lọ́dà látàárọ̀ tàti dúró ṣe bẹ́ẹ̀ tí gbà lọ́wọ́ alájì ibi ìyá ní lọ́wọ́rọ́ wọ́n ti ní kó pè ó sì gbúdọ̀ pè bàbá ìmọ̀ ẹ̀yìn òṣèlú máa ń dára yín láàmú látàárọ̀ ọmọ méjì ọyá gbogbo ẹni tó mọ̀ wọn rí gbọ́ máa bọ̀ alájì ẹlápẹ̀ súnmọ́ mi ẹjẹ́ kẹ́mi máa ṣe bí tọ̀dọ̀ tèmi nígbàdà nàṣọ́ra àwòrán kà mọ́ ìyẹn ni ó padà jẹ́ kí láàrin èmi pẹ̀lú yín ẹ jẹ́ ká ṣe owó yìí ní 40,000 rárá èló lẹ́sí 5 kún eléyìí ẹ má lọ ẹ dákun torí Ọlọ́run ẹ má ti lọ ó dé ìlú ìyá wa dáadáa mọ́yọ̀ náà ẹlẹ́rìí tọ̀rọ̀ yín dà ọ̀yà ó dé ìlú ẹ má ti lọ alájà ẹ dákun ẹ má ti alájà ẹ̀yẹ dúró ẹ má wọlé ẹ̀yẹ àní ẹ dúró báyìí ẹ dúró báyìí kò sí bó tilẹ̀ kórí bí ó ti mọ ní ọmọ ilẹ̀ ọ̀jẹ̀ lára aláboyún kọ́nà kọ́ má ju kékeré báyìí lọ láàrin èmi pẹ̀lú yín èló lówó yẹn dà ó ku èló tí ó fi pé ohun tèmi ní ìsìnkànjọ tọ̀dọ̀ yín àmọ́ mọ̀ yí pé ẹni kọ̀hún sọ́lọ̀ lọ́rùn torí pé ẹ̀kọ́hún. Zainab Akórèdé àti Aisha Akórèdé Sàlàkọ́ ọ̀yá káwọn méjèèjì máa bọ̀. Fámìlì náà ló kọ ẹ kó tó létí ẹ̀rọ ìtẹ́ ló kọ ẹ pé dáadáa ẹ pé kórí ọmọ nǹkan máa wú. Aláàjì ọmọ ẹ lè nǹkan kan náà gbogbo wa kò sáà mú tiẹ̀ tí ẹ wá ẹ máa ra jàsà ọjà Kùránì ni ẹ máa ka owó kó lè máa yá gbogbo ẹ̀yin bàbá ìjọba fún wa ní 10 lọ nísìnyí ó ti pé ó kù 95. ọ̀ya Musa ni wọ́n ti ọ̀ya ẹ máa bá mi. Ẹlẹ́ni ẹ bàbá ẹ á máa fún yín tábà ti ní change a máa pè é sà ọyẹ ẹ máa bá mi kà á ọkọ lẹ ilé kéwu wa wàlíkù aláṣàlà ọlọ́dẹ àríyìn pẹ́ ọlọ́dẹ mi yóò gùn ọlọ́dẹ ẹni máa ṣe ọlọ́dẹ gba yóò lè máa ta inú tọ́lọ̀ kó fún yín bó ti pọ̀ tó ní ilé. ok wọ́n ní ẹ má ka nọ́mbà wa gbogbo àwọn tá a wá gbowó lọ́wọ́ náà la ṣàdúrà fún lásìkò wà dúà ṣé ká ṣe tọ̀rọ̀ yín náà ẹ ní jẹ ayé wẹ̀yìn aláàjì máa ké náà tẹ́ná torí pé inú ìlú yín la wà nínú àtẹ́ná yẹn lórí 5,000 àwọn tó kù 7,500 là ń ṣà fún wọn àwọn tọ̀rọ̀ yín káwọn fámìlì bàbá wa Olúsọjí sí Elijah ẹlákọ̀ọ́kọ́ máa bọ̀ bàbá wa Elijah kọ́ máa bọ̀ kí fámílì Zainab Akórèdé kọ́rọ̀ mọ́ra kalẹ̀. iná Ọlọ́run dé ìwọ̀ fún onítọ̀hún. Sallallahu alayhi wa sallam. 5 pillars of Islam táwọn ọmọ kan ń kàṣeré àṣẹ sàádà kọ́kọ́rọ́ miftahul janna ni àṣẹ kọ́kọ́rọ́ àlìjánà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn. Ọlọ́run tún gbé òpó kejì kalẹ̀ léyìí tó ń ṣe wákìní wa iqamus salat
Ọlọ́run ní ké ká máa gbé ìrun wákàtí 5 dúró. Ìrun wákàtí 5 tá ń kí ẹni tọ́lọ́run bá gbà fún ìrun yìí lásán ó ṣílẹ̀kùn àlìjánnà fún yàn. Allahu akbar. Ó tún gbé kẹta kalẹ̀ ó ní wà ìta zakat ó ní ká tó máa yan zaka pé èèyàn yan zaka nú owó tí zaka débi tó yẹ kó lọ tó kẹ́ lómi lára tó débi iṣẹ́ Ọlọ́run míì ládá tó jáde látàrẹ ó sì ṣílẹ̀kùn àlìjánnà fún onítàn. Allahu akbar. Òpó ẹlẹ́ẹ̀kẹta ní Islam ni. Òpó ẹlẹ́ẹ̀kẹrin ó ní wọ́n sọ́hun Ramadan ó ní tó bá dínú oṣù Ramadan ká gbààwẹ̀ odidi oṣù kan ó ṣàlẹ́ṣà lọ́tọ̀ nínú ọdún kan tó ń jẹ́ oṣù 12 odidi oṣù kan ó tún pè bùbù ọjọ́ kan síbẹ̀ láìsùn ọjọ́ kan tó tún ju ẹgbẹ̀rún ọdún lọ abẹ́gbẹ̀rún oṣù alfu shahari tí ń ṣẹgbẹ́ ẹgbẹ̀rún oṣù ìyẹn náà òpó kan ní Islam ni. Ó tún fi ìkarùn sí ilé tó ń ṣe ìkarùn wa hajjul bayti liman istata'a ilayhi sabil ká tún ṣe hajj yìí bẹ́ẹ̀ lómi ti ń sọ̀kalẹ̀ àràfá wọ́n sì ń fi kọ́kọ́rọ́ àlìjánnà wọ́n sì ń fi pamọ́ fún tí adébáwọ́ bá di láǹkì àwọn òpó ìsìláàmù ni àwọn èyí tọ́lọ́run tún wá dárúkọ sí òpó sínú òpó tó sì jẹ́ pé àwọn gan tún ju òpó lọ nínú wọn ni alukur'an wà. Al-Qur'anul Karim ìwé tá a rí bíwé náà bó ti jọ novel lójú ẹlòmíì ó jọ átíkù ìtọ́tọ̀ kójọ lójú ẹlòmíì ó wá ṣàrònú ó ṣe àkíyèsí kó o ṣe ìrònú jinlẹ̀ lórí kíni lórí oògùn tó jáde lára ànábì láti gba Al-Qur'an. Sallallahu alayhi wa sallam. Ṣàròjinlẹ̀ lórí ẹ̀jẹ̀ tó jáde lára ànábì Muhammad kó tó di wípé Al-Qur'an tẹ̀ lọ́wọ́ ṣe àrònú jinlẹ̀ lórí àwọn ẹ̀mí sọ̀hábà ànábì sàbí ànábì tó lọ sí Al-Qur'an tó dúró. Ṣàrònú jinlẹ̀ lórí àwọn ẹ̀mí àwọn ọmọ ànábì tó lọ sí torí pé Al-Qur'an fẹ́ dúró. Al-Qur'anu yìí ibo ló fi sínú létí ẹ. Innahu al-Qur'anu dasturi rabbina. Ẹlòmíì bó bá ti ń ṣe design bó bá ti gbéṣẹ́ fáwọn architect ẹ bá mi yàwòrán léyìí tí a wá rí sitting room mi ẹ bá mi ṣe ibi tí mo fẹ́ gbé television sí báyìí ní kẹ́ ẹ ṣe wọ́n á ṣẹ̀ṣẹ̀ design yẹn lọ́tọ̀ ni àwa fi kiri kan million a fi design yẹn kò sì ní bùkátà àbí tó fẹ́ fi Al-Qur'anu sí. Fa akrim bihi. Àwọn máa wá lọ wọ́n dé àwọn báàgì wí ó torí Al-Qur'an àwọn bàtà wí ó torí Al-Qur'an nínú Al-Qur'an yìí wà á mú àyà ń bẹ̀ wà á fi kírun wà á ní kọ́lọ́ ń gbà wà á mú àyà ń bẹ̀ wà á fi gbàdúrà kọjá òkà wà á mú àyà ń bẹ̀ wà á fi gbàdúrà pé kọ́lọ́ ń ṣe àgbéga lẹ́nu iṣẹ́ ó dàbí ìgbà tó ń mú ìyá lára ọmọ ni báwo ló ṣe ṣèyá gan fúnra rẹ̀. Fa akrim bihi dhaka. Ẹ jẹ́ ká wá gbé iṣẹ́ mẹ́ta dání. Iṣẹ́ mẹ́ta tá a fẹ́ gbé dání àkọ́kọ́ òun náà ni wípé bó o bá lè kà á bọ́lá òun ti sọ ọ́ kalẹ̀ tó o ní nítorí àgbàlódé o ní nítorí bùkátà pọ̀ o ní nítorí ọ̀nà dí ọ̀nà kú o ní nítorí ọwọ́ kú àwọn tọwọ́ ọwọ́ kú lánàá dà wọ́n ti da gbogbo ẹ lẹ̀. Ala innahu al-Qur'anu dasturi rabbina. Láti kà á bọ́lá òun ti sọ ọ́ kalẹ̀ o ò tún fi mọ́mọ́ òfò méjì lóṣù nítọ̀. Dasturi rabbina. Ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ ká mọ àgbọ́yé tó ń bẹnu Al-Qur'an. Ká mọ báwo la ti fẹ́ máa kà bá a bá dé ọ̀pọ̀lọpọ̀ ilé àwa tá à ń bẹ́ ń jókòó yìí Kùránì tí wọ́n tú sédè tá a gbọ́ òsì mẹ́. Mélòó nú wa ló ní Yorùbá Quran nílé Hausa Igbo Quran mélòó nú wa ló ní English translated Quran nílé àmọ́ à ń fi àìmọye owó àfi ra textbook àwọn ọmọ ní every 3 months. Àní àlèmọ́ ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní bó nígbà bá ti pé igbá ẹ̀ ni wọ́n ń bá pè é. Ẹ jẹ́ kí a ṣe àpọ́nlé Al-Qur'an gbígbà àdúrà tó ń sọ pé kò tí ì tẹ̀ ẹ́ lọ́wọ́ yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé Al-Qur'an tó bùkátà lẹ́ẹ̀dẹ́ náà kù. Àwọn màláíkà ò ní sínú ilé kan tí ó jẹ́ pé wọ́n gbé ọ̀wọ̀ tó tó fún Al-Qur'an káwọn màláíkà náà sì máa ṣẹ́bi ilé àwọn tó ń gbénu lé. Àmọ́ òótọ́ kò ní who is God. Ọ̀rọ̀ tá a sì fẹ́ ká yìí kì í ṣe ọ̀rọ̀ bàbá tèmi kì í ṣe tí bàbá bàbá mi ọ̀rọ̀ ọ̀tọ̀ náà ni bó bá tó ń gbọ́ bùkátà ẹ fi sàárà ẹ̀ náà tí bó ti ń tọrọ ẹ̀. Ní sàárà tí wọn náà mọ̀ yìí pé ó tọ́ sọ́nà bí ò bá wá tó gbọ́ fi ilẹ̀
ìwọ àtọ́lọ́run lẹ́jọ́ nira yín ẹnìkan ò sì sí bẹ́ẹ̀ bá tó ń da ẹ̀ àmọ́ láwọn sẹ́ni náà hàdà Al-Qur'an yìí àkà àfàṣọ láwọn sẹ́ni ẹ̀ dúró àwa ka ẹyọ kan náà ni bàbá ti kà tán ìwọ ti sára ẹ̀ bá bá wí tó o mọ̀ yín pé bùkátà ń bẹ wàá jù lẹ́fọ̀ lọ́hùn kó o wá tọ́lọ́run fẹ́ bí yá látara Al-Qur'an nínú bùkátà yìí. بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والله الذي لا إله إلا هو الملك القدوس المؤمن العظيم القرآن لين سبحان الله عما يشركون وهو الخالق البارئ والمصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. Ọjọ́ bá Musa arábọ̀ pé Kùránì ìwé ayérayé o. Kùránì ìwé ayérayé o. Tí bá ka ẹ̀ tán máa tún ẹ̀ kà. Torí gbogbo ọ̀rọ̀ inú ẹ̀ ló wúlò. Kùránì o. Kùránì ìwé ayérayé. Látòrí bàbá wa àgbà Fadilatul Mudir Sheikh Muhammad Habibullah Adam Abdullah Al-Alori bàbá Mudir Markaz pẹ̀lú bàbá Sharikul Karama wọn nípa àláfíà bá ṣe fún wọn. Wọ́n fi bàbá náà mú mi kí àfáà mi ní ìjòkó léyìí tí eléyìí jẹ́ mẹ́sẹ̀jì fún gbogbo àwọn ọmọ kéwú gbogbo tí èèyàn bá lè ké ní kéwú àbí lẹ́kọ̀ọ́ pàápàá tó jẹ́ di níyà lójú ọ̀nà tẹ̀sìn èyí gbàgbé ìpìlẹ̀ tí ẹ̀mí bá dúró lénìí wípé èmi ni àáfàá ti yín lénìí ó yẹ kí wọ́n béèrè pé àáfàá tèmi náà dà tí mo ké alif ba ana kan bánà pẹ́pẹ́ fúnra wọn ni wọ́n gba kéwù yẹn fún mi kì í ṣe pé bóyá wọ́n tìbí sí yàn. Bàbá wa ni wọ́n wà ní ìjókòó yìí bàbá Fadilati Sheikh tí Hami Òjó Abdulwahid ọlọ́jẹ́ kí àrí ẹ̀mí wọn lò pẹ́ ọlọ́dún àti tànàbíwá Muhammad eléyìí wà máa jẹ́ mẹ́sẹ̀gì ibẹ̀ wípé èyí gbàgbé ìpìlẹ̀ gbogbo ayé náà lálẹ́ tó kọ́ wa kéwú ọjà padà rántí wọn mọ́ kéwú tí mo sọ̀rọ̀ ìṣòro kéwú 35 years ago kò wáyé máa padà lọ sọ́dọ̀ àfáà yẹn ìgbà yìí tẹ kéwú káwọn àfáà àkókò iṣẹ́ yìí padà lọ́dọ̀ wọn èyí gbàgbé ìpìlẹ̀ o ẹni tí ò kéwú àṣọ tí wọn bàbá wa náà lọ jẹ́ àrí wọn pé Ọlọ́run má fi aburú kàn wọ́n Ọlọ́run àti tóbi ní ọ̀dọ̀ Ọlọ́run wọ́n á fi àwọn náà mo fi kí gbogbo àwọn onímọ̀ tí wọ́n wà ní ìjókòó àti bàbá wa tí wọ́n ṣe bá a sọ̀rọ̀ náà tán sí Imam Abdul Gafar ọlọ́lá púpọ̀ arúgbó wọn tíra ṣe ọlọ́ba kí tó fi mọ́ búlálà láti tóbi Ọlọ́run a rí pé mo ṣàdéhùn mi sì tí ìkọjá àdéhùn mi Ọlọ́run lọ́ba tí ó ní déédé lọ́dọ̀ wọ́n ní pẹ̀lú ògbó Ọlọ́run áàkì asri gbogbo ọjọ́ Friday tàbá ṣàṣàlátù bí ni mo máa ń sọ bó tilẹ̀ òkú yá pé àwọn òbí padà yẹ àdéhùn tó ṣe fẹ́ mi mo sọ fún wa wípé wọ́n á kọ́kọ́ gba 20,000 wọ́n máa pe ọmọ kọ̀ọ̀kan 70,000 I'm okay with that. 70,000 yìí owó táwọn ẹyọ kan ni èyí tó kéré jù lọ àwọn ìlú máa lọ ọdún mẹ́fà gbogbo lè kéwú bí 70 yẹn nìkan náà ní ta gbà gbogbo ẹ̀yin tẹ́ sọ pé wọ́n ti gbowó jù ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀ẹ̀kan lọ́dún mẹ́fà tá a fẹ́ gbà náà lélẹ́yìí o mo gé kẹ́lẹ́ wà láà lọ́dún mẹ́wàá wà nù wọn tẹ́ pípa tó kéré ló ti join ṣùgbọ́n ó ṣèyẹ dé stage tí a lè sọ pé wà lọ ṣe wàlímọ̀ ni kẹ́ wá train ọmọ lọ́dún mẹ́fà kẹ́tọ́ àmà ní 70,000 pọ̀ ẹ bẹ̀rù Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wí bẹ́ẹ̀ ni mo sọ o àwọn òbí ò wá jẹ́ kówó yẹn pé gẹ́gẹ́ bí àdéhùn èmi náà máa kí asiri àsìkì tí bá ti bọ́ọ̀lù ẹ̀sìn wọn á gbà kéwú fún àwọn ọmọ a máa pe kinní kan ní tìyárí lọ́dọ̀ àwọn oníkéwú
asiri ṣe kí ni o ó yìí wọlé di 4:30 so pẹ̀lú ògùn ọlọ́run aago 4 ti fẹ́ lù wọ́n á gba ké fún àwọn ọmọ sí ọmọ kọ̀ọ̀kan bá ti ké wọ́n lọlé wọn ni àti pé àdéhùn títí wa gbogbo àwọn nǹkan tó kù tó máa ń gba àsìkò àwa ti ṣe kí ni o àti cover ibòmíì wọn á lọ fẹ́ sanwó àlùkìńbà wọn á lọ fẹ́ gba owó certificate wọn á lọ fẹ́ àwọn òṣèré bí owó ọpọ́n ọ̀la owó kiri kan ọ̀fẹ́ la kó gbogbo ẹ̀ lẹ́kọ́ ẹ máa lọ so láti bá ilé sèvù táìmù ni gbogbo ẹ̀ tẹ́ wá láti jìnnà ọlọ́kọ̀ bá aṣọ yín délé láyọ̀ àti àlàáfíà ọlá ànábọ̀wá Muhammad. àwọn ọmọ yìí tí bá ti bọ́ lẹ́sìn wọ́n á gba kẹ́wọ́ fún wọn ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ wọ́n jẹ mí lówó owó ojú agbo ọ̀tọ̀ owó future ọ̀tọ̀ eléyìí mo ṣe lọ bá wọn ra kankan olóúnjẹ pẹ́ jójú agbo lẹ́yìn tí gbogbo àwọn èèyàn ti níbi mo ṣe gbé mọ́tò mo gba Agége lọ wọ́n á san owó mi wá ẹlẹ́ẹ̀kejì tó bá ti ṣe wàlímọ̀ tán báyìí àwọn tá a ṣe last lẹ́yìn wàlímọ̀ pẹ̀lú ògùn Ọlọ́run June lòbí tó fún wọn ní just 3,000 owó tíra wọ́n fẹ́ lórí fojìdí ọdún kan 3,000 oṣù mẹ́fà dẹ̀ kọjá wàláì gbogbo tíra wà ó yẹ ká ti bẹ̀rẹ̀ kí ó lẹ́yìn wàlímọ̀ so owó tí wọ́n jẹ mí yẹn 12,000 each ẹlẹ́ẹ̀kejì owó tíra tó máa lò immediately lẹ́yìn wàlímọ̀ 5,000 ó di èlò torí wọ́n ti bọ́ sí kíláàsì míì tíra tó dẹ̀ máa lò 5,000 péré ni so 17,000 wọn iyemego ẹ ló bá ń gba owó mi wá ọlọ́run yẹ káwọn ọmọ náà yọ ní àlùbáríkà. àmín. àwọn sẹ́ẹ̀tì yìí olóríire ni wọ́n àwọn tí wọ́n ti ń bọ̀ olóríire ni wọ́n ṣùgbọ́n tí wọ́n yìí náà ó tún yàtọ̀ ọlọ́run máa jókòó lórí tiwọn. àmín. ọlọ́lá tàbí Muhammad. sallallahu alayhi wa sallam. ṣẹ́rí àwọn sẹ́ẹ̀tì yìí ọmọ ńlá kúnnú wọn ó dàbí bàtà náà wà mọ́ríkàzì gbogbo wa tá a jọ tò yìí táwọn afáwọn bá wọn káàs wọn ní ibo lẹ ti ríra yín ṣàjọ wàláhì làzìm bẹ́ẹ̀ ni wọ́n rí ọlọ́mọba jẹ́ káwọn ọmọ náà ní àlùbáríkà gbogbo ẹ̀yin òbí ẹ̀ jèrè àwọn ọmọ náà gbogbo àwa tí a kù tí a jẹ́ òbí táwọn ọmọ tiwa náà fẹ́ ṣe ọlọ́kùn ṣe ní ìrọ̀rùn fún wa ní ti tóbi ní ọ̀rọ̀ ọlọ́run ìyá àwọn wàlẹ̀ àkú wàtá ìlà àbílà ìlà àlíyìí ìlà azim bàbá wa ìmọ̀ọ́mù láàyè yìí ọlọ́mọba àṣàríkù kàrámọ̀ wọn bá àṣàríkù mọ̀kámọ̀ wọn bá àṣàríkù fàkámọ̀ wọn bàbá tí ń kọ́ wọn ní kéwú bàbá ń kọ́ wọn ní múrà bàbá yẹn máa pè wọ́n sọ́dọ̀ wọn a máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ayé má ṣe báyìí má wí báyìí má sọ báyìí má rìn báyìí bàbá náà ni wọ́n jẹ́ bàbá fún wa ní ààyè yìí wọ́n ti ẹ̀já àmàlà wípé bàbá wa ti jáde láyé bàbá náà dúró tì wá ọlọ́ba dúró ti gbogbo iṣẹ́ tí náà ọlọ́ba ti tóbi rẹ̀ ọlọ́run subhana rabbika amma yasifun. wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ọlọ́run á jẹ́ ẹ̀ta o ẹ lọ gbowó mi wá ẹ bá kó tí a kan síkà ẹ lọ gbowó kẹ tó dé wá ti bó ṣe àtẹ̀lé gbígbà kí o bismillah. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.